ìwọ lọmọ òkè mẹ́sì o ọmọ ọ̀tún ọ̀ní o ọmọ àlébà tí wọ́n bá tún wá bá ẹ nílé bàbá rẹ̀ kí ni ẹrú bàbá wọn fẹ́ fi ẹ́ ṣe torí pé ìwọ lọmọ abá má lè mú so ọmọ ọ̀gbárúgbó jóògùn láyà ní bàbá rẹ̀ tó bí ọlọ́mọ dẹ́bí o ìwọ ọlọ́mọ ewé kan ni mo pè ìgbà ewé ló jẹ́ mi lójú ọ̀lọ́ ọmọ atẹ́niwíjọ́ ọmọ onífẹ̀ẹ́ máa yan fanda ọmọ ajímú tápà oògùn náà ní ké sí ìwọ ọlọ́mọ òní máa zo oògùn ọlá máa zo oògùn ẹ̀sán fárúgbó lé kó parúgbó ẹ̀ mọ́ torí pé ìmẹ̀sí ó sọ̀rọ̀ bòdọ́ọ̀la débí o àní pé ìwọ lọmọ ìlàsọ lóko igi mi dùgbẹ̀dùgbẹ̀ nínú oko máma jẹ́ kí ẹ tán torí wà ti ṣọ̀pọ̀ ọdún láyé gele ń kórí bàtà ń kẹsẹ̀ orí rẹ̀ ò ní kọrí láyé ó máa bẹ ọ̀bẹ ní ìbẹ̀sọ̀ àtẹlẹsẹ̀ á sì ìbẹ̀ nà bó ti wù kó lè tó ikọ́ amọ̀lé kó lè tó ọ̀gá gbà wọ̀ bó ti wù kó lè tó lágbára ọlọ́run ọba rí tí ẹ ṣe nílẹ̀ ayé eléyò wà ní ìjà ṣe mọ̀ fún ẹ lókè pẹ́ o kò ní ìjà ṣe.